Tọ́ ẹ̀yin èèyàn mi mo kí wa lọ́gúnlógún lọ́pọ̀lọ́gbọ̀n níbikíbi tí ẹ bá ti ń wò mí. Lára àkọ́kọ́ kí tó tẹ̀síwájú mo tọrọ àforíjì fún fídíò tí a stream fún ayẹyẹ ọjọ́ ìbí bàbá wa Banji Akíntóyè lórí Yorùbá World Media tí mo stream sí orí ìkànnì wa Kalamago TV tí ohun jáde ń bẹ. Àwọn ẹ̀rọ kan ni tí a tètè ṣe àkíyèsí òun la ṣe fi máa ń bẹ gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ bá ń wò wá ẹ jọ̀ọ́ tẹ́ bá rí ní àkíyèsí kò ná wa ní kọ̀ọ̀kan ẹ kọ kọ́mẹ̀ntì síbẹ̀ torí mo rò pé àwọn èèyàn ń wò wá nígbà tá à ń ṣe live yẹn wọn ò dẹ̀ pé ẹ̀mí ṣàkíyèsí kan tẹ̀ sọ fún mi pé ohun jáde o ẹni tí mi ti ẹ̀ mọ̀ rí tí n bá dé orí program ẹ̀ tí n bá rí ẹ̀rọ máa make sure mo drop comment máa pe àkíyèsí ẹni yẹn sí kò yẹ kó rí bẹ́lẹ̀ yìí ó dùn mí gan fídíò ẹ̀ mo ní láti lọ delete ẹ̀ ní 1 hour plus kò easy ọ̀pọ̀lọpọ̀ yín wọ́n wá sórí program yẹn live wọ́n dẹ̀ ń wò mí nobody come and attention anyway ìyẹn náà ti lọ bẹ́yẹn ẹ káàbọ̀ sí orí ètò wa gbogbo ẹ̀yin governors wa ní ilẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ a fẹ́ rí ipa mítì tí ẹ ń ṣe ẹ jọ̀ọ́ a fẹ́ rí ipa mítì tí ẹ ń ṣe ẹ wá wo àwọn Fúlàní tí wọ́n wọ Ondo State àdúpẹ́ pé ọwọ́ tẹ̀ wọ́n dẹ̀ dá wọn padà ẹ wo gbogbo àwọn ọṣẹ́ tí wọ́n ti ṣe láìpẹ́ wọ́n sì kidnap wọ́n sì pa àwọn èèyàn sínú oko wọ́n máa kóra wọn bẹ́ẹ̀ lógún lọ́gbọ̀n wọ́n á wọ inú igbó lọ inú igbó ni wọ́n ń gbé ilé ní gbó inú igbó ni ilé asínwín inú igbó ni ilé asínwín ẹ wá gbọ́ bí wọ́n ṣe mú wọn gbogbo bọ́n ṣe ń ṣọṣẹ́ wọ́n á bọ́ sójú ọ̀nà wọ́n á lù nǹkan mọ́ ọlọ́kadà wọ́n á gbọ́ ọ̀kadà wọ́n lọ nìyẹn rí wọn àwọn lọ́lọ́kadà nínú ìgboro wọn ò ní gbé ọ̀kadà wá sínú ìlú ṣùgbọ́n àwọn máa ní ọ̀kadà bó ṣe wù wọ́n ni nígbà tí wọ́n ti pa ẹni ẹlẹ́ni tó ń gun ọ̀kadà wọ́n á ti lúgọ sẹ́gbẹ̀ẹ́ igbó tó bá ti rí pé ọ̀kadà ń bọ̀ wọ́n á bẹ́ sójú ọ̀nà ẹ rí nǹkan tí ọ̀gá Àmọ̀tẹ́kùn yẹn tó mú dání ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká fi ohùn sí kẹ́ gbọ́ bí gbogbo ẹ̀ ṣe lọ bàbá mi ẹ gbóhùn sókè ẹ ṣeun gan ẹ ṣeun ẹ kú kó lè dà mo kí gbogbo wa òun náà lẹ rí yẹn. Àmọ̀tẹ́kùn ti wà nínú igbó ibẹ̀ láti ṣá àwọn oh yeah, ask them like that. Yeah. Follow them. Follow them. These are some of the things they use in collecting Okada. Once they heat, gbogbo ará ìgboro àti àwọn èèyàn wa tó ń ṣoko. I want to place it on record that a lot of weapons were recovered from them, locally made weapons with which they perpetrate different forms of evil. What they do is to stay in the forest and come out, attack and go back and run back deep into the forest. Over 100 of these people were loaded with trucks, 2 trucks, and they were about to be distributed along the forest belt of the state, starting from Ore End, Ofosu, Ore End. We have profiled them, and we found out that all of them, with the exception of only 3, do not even know where they were being taken to. They don't have an idea. Their masters just sent them into the forest to await further directives. The governor has therefore directed that they be sent back to where they came from. Yes, there's freedom of movement in Nigeria, but you must have a purpose. I would really appreciate the governor for saying they should take them back. Or it's a criminal thing to come without any chance to enter forest to cause problem here. We appreciate the governor, we appreciate Àmọ̀tẹ́kùn too for taking care of them and going back where they come from. òun náà lè rí yẹn a máa bẹ gbogbo ẹ̀yin wa ní ojú ni alákàn fi ń ṣọ́rí ojú la alákàn fi ṣọ́rí ẹ máa fi gbogbo ojú ẹ máa fi rìn gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe ẹ máa fi gbogbo ara ẹ fi gbogbo ara ṣojú ṣe rí nǹkan tá à ń dojúkọ nílẹ̀ Nàìjíríà ẹ rí nǹkan tá à ń dojúkọ ṣe rí ohun tá à ń dojúkọ
ojoojúmọ́ kò oríṣiríṣi kò sí ìròyìn inú dúdú kankan tí ẹ fẹ́ rí ẹ lè rí ìròyìn kankan tó máa dùn mọ́ nínú àfi ìròyìn ìbànújẹ́ àwọn olórí tá a yàn síbẹ̀ kan lọ ṣojú wa gbogbo owó tó ń gbà àwọn tó yẹ kó wá máa jẹ́ ààbò fún wa wọn ràn wá bẹ́ẹ̀ bá pẹ́ ẹni tó bá fẹ́ kú kó kú àwọn àmì àwọn sójà àwọn ọlọ́pàá tó ti ní kó máa jẹ́ aláàbò fún ìlú àwọn sójà àwọn ara wọn náà fi ń dáàbò bò wọn á kó sójà wọn á kó sí ẹnu ọ̀nà ilé wọn máa kó wọn sọ ẹ̀ṣọ́ ẹni ibikíbi tó bá ń lọ sójà máa wọ́ tẹ̀lé wọn ọlọ́pàá máa wọ́ tẹ̀lé wọn ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ irú wọn ó ti pọ̀ jù ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé ọjọ́ kan ń bọ̀ ọjọ́ kan ń bọ̀ ìṣẹ̀lẹ̀ tá a ṣẹlẹ̀ ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká ṣáà máa gé ní díẹ̀díẹ̀ ká máa ṣẹ́ ọ̀rọ̀ kù sẹ́nu wọ́n ní ọbẹ̀ kì í mì níkùn àgbà ẹ jẹ́ ká máa ṣẹ́kù torí tá bá lé ewúrẹ́ tá bá lé kan ògiri ẹ mọ̀ pé ewúrẹ́ léyín ẹ jẹ́ ká máa gbáradì fún rally tí a fẹ́ ṣe mega rally tó ń bọ̀ lọ́nà fún Yorùbá nation tí o bá jẹ́ ọmọ Yorùbá tó ń tọ́ tó bá mọ̀ pé ìyà ń jẹ nínú ìlú yẹn tí o bá jáde fún rally yẹn á jẹ́ pé ẹ lè bọ́ nínú ìyà láyé ẹ lè bọ́ nínú ìyà torí àpẹẹrẹ pé Nàìjíríà fẹ́ dáa kan ẹ mú jáde kẹ́ wá fi hàn mí àpẹẹrẹ kan pé ìlú yẹn fẹ́ dáa mo ń béèrè question I will repeating it 100-fold àpẹẹrẹ pé ìlú yẹn fẹ́ dáa kẹ́ ẹ wá fi hàn mí ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè wa ká dúró á fèsì ara wa nǹkan wa là máa fi ṣèbúra tẹ́ bá fẹ́ ṣèjọba ẹni tó bá ti lè fi nǹkan alálẹ̀ wa fi ṣèbúra oh you are not ready with us you are not ready bẹ́ẹ̀ ni mo sọ eléyìí kì í ṣe ọ̀rọ̀ pé ẹ kìrìsìtẹ́nì ní mí o Bible ló fẹ́ fi búra you are not ready to lead us then you go one side ìwọ tó bá dẹ̀ jẹ́ lẹ́sìn mùsùlùmí o kíní yẹn lẹ́bọ ni o go one side we need the people tó máa lè fi nǹkan alálẹ̀ wọn tá a fi búra ìyà yìí ti pọ̀ jù àwọn Fúlàní inú gbó wọn ní jẹ́ káwọn èèyàn wá dáko ẹ máa pa ẹ wo bọ́n ṣe kóra wọn kiri wọn lẹ́bí wọn lára wọn ní wọn kàn ń rìn kiri no square root nígbà tó yẹ pé yẹn nìkan ṣoṣo á bí ọmọ tó ń lọ bí 30 wọn á kọ̀ bí wọn bó bá wù kó lọ kú dànù kó máa rìn gbòòrò kiri ẹ wo bọ́n ṣe rí nuisance people ẹ wo àwọn olóhùn ẹ wo bọ́n ṣe rìn wọ́n ti gba gbogbo inú ìgboro wa kan pátá nígbà tí mo lọ ní mo fẹ́ lọ ṣéǹjì hero nínú ọjà ọba alákùrẹ́ mo rí ibi tí àwọn bípù yìí wà ẹ̀rù bà mí bẹ́ẹ̀ kan náà nígbà tí mo lọ sí Benin tí mo lọ síbi tí wọ́n ti ń ṣéǹjì owó ń bẹ̀ ẹ̀rù Ọlọ́run bà mí wọ́n ti pọ̀ jù ti Benin yẹn ti ẹ̀pọ̀ ó lékè ká inú gbogbo ìgboro wa pátá ni wọ́n wà gbogbo inú ìgboro wa pátá ni wọ́n wà adákẹ́ àwòrán à ń bára wa jà ewu ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Ọ̀ṣun state àwọn 6 kan náà ti para wọn dànù nítorí wọ́n fẹ́ lọ du ipò kí nìkan tẹ́ ń jà fún kí nìkan tí ẹ ń jà fún tẹ́ ń para yín fún tí bá ń ṣe pé ìmọ̀tara ẹni nìkan tí ẹ fẹ́ lọ máa ṣe ń bẹ̀ nítorí pé ó fẹ́ lọ máa gba sálárì ṣé ó yẹ kí ẹ máa gba sálárì dúró Ọlọ́run kábíyèsí Elédùmarè ẹ wò tí ẹ bá ní ẹ ní gbọ́ ọ̀rọ̀ pẹ̀lú gbogbo àwọn ìṣílé tí ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu tẹ́ bá sọ pé ẹ ní gbọ́ definitely ẹ lè gbọ́ràn mọ́ ẹ jẹ́ kí lóhùn volume kìíní yìí ẹ lè gbọ́ràn mọ́ tí ẹ bá sọ pé ẹ lè gbọ́ ẹ ní kẹ́kọ̀ọ́ nínú àwọn ọ̀rọ̀ tá à ń sọ nítorí pé àwa ti jáde àti rí òkè àti rí ìsàlẹ̀ àti rí bọ́n ṣe ń ṣèjọba bí àwọn ìlú ṣe ń benefit bí àwọn ará ìlú ṣe ń gbáyé gbádùn gbogbo ẹ̀ làwa ti rí táwa náà enjoy nínú ẹ̀ bá a ṣe fẹ́ kí ẹ̀yin náà kájọ máa jọ enjoy gbogbo nǹkan tí Ọlọ́run dá fún wa nìyẹn kì í ṣe àwọn nìkan ni wọ́n dá fún aṣojú wa ni wọ́n jẹ́ ní àwọn olórí wa wọn ò dáhùn sí wa o security tó yẹ kó máa dáàbò bò wá àwọn ara wọn náà fi ń dáàbò bò owó tó yẹ ká jọjọ máa ná àwọn náà ná sápò ara wọn o nígbà tí ẹnìkan bá sọ pé òun receive 20-something million ní a month it's too much àwọn tó ń ṣiṣẹ́ àwọn èlò ni tíṣà ń gbà ẹ wo ní school mi subject tó yẹ kí 3 teacher kó máa kọ́ 1 teacher lá máa kọ́ akọ́ JSS1 akọ́ JSS2 akọ́ JSS3 iṣẹ́ tó yẹ kí wọ́n pín ara wọn sí wọ́n kọ̀ wọ́n employ àwọn tíṣà nítorí pé wọ́n fẹ́ sanwó ìwọ̀nba àwọn tí wọ́n ti employ èlò ni wọ́n ń san fún wọn ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́ tẹ́ ẹ̀ ṣe kankan ẹ kẹ́kọ̀ọ́ máa kágbádá wèrè kiri ní owó bìtìbìtì owó lẹ́ ń gbà ṣẹ́rí pé ẹ̀ lè jèrè láyé gbogbo ọmọ
ẹ má yẹ ká ṣépè fún ọmọ yín ẹ lè jèrè wàláì ẹ lè jèrè ìmí nínú ilé láwó pa gbogbo nǹkan tẹ́ fọwọ́ yín kó jọ lọ́jọ́ kan ní gbogbo yẹn àrùn dànù ẹ wo ìṣẹ̀lẹ̀ ṣe rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ìkan lára yín ẹ mọ iye ọmọ ẹ̀ tó kú ní ìfojú ẹ̀ lọ́jọ́ kan tó ń rún gbogbo ẹ̀ dànù nítorí pé àràmù yín ti pọ̀ jù ìjẹkújẹ yín ti pọ̀ jù it's too much wọ́n ní freedom of movement àwọn èèyàn lè máa rìn kiri bó ṣe wù wọ́n wọ́n ní oko kì í jẹ́ ti bàbá àtọmọ kó má ní ààlà ẹ fi ààlà sí ẹ fi mí jẹ gómìnà state kan kẹ́ wá ríran wò kẹ́ wá ríran wò oko kì í jẹ́ bàbá àtọmọ kó má làálà ẹ fi sí pé Fúlàní I don't want to see any Fúlàní in my state anything tí wọ́n bá fẹ́ ṣe kí wọ́n bá ṣe wọ́n ya wèrè bàbá Tinubu this is one of the things tá à ń pariwo kẹ́ ẹ sọ yes ẹ̀yin ó lè mú bó ṣe wù ṣùgbọ́n ẹ lè máa tẹ̀lé bó ṣe wù yín nígbà tí ò sí ìwé ìdánimọ̀ kò sí ìwé no database in Nigeria people can go you can come from anywhere and work the way you want you can go anywhere you want you know no wọ́n ti ń ṣe NIN gan fún wọn sìn gbogbo wọn pátá ló ní NIN dání wọ́n lọ ń gbé machine NIN lọ bá wọn nínú igbó ni wọ́n á lọ ṣe fún wọn can you imagine ẹ rántí ìgbà cashless policy ńgbà yẹn àwọn ará ìlú ò tí ì rí káàṣì tuntun dání àwọn Fúlàní ń sample ẹ̀ wọ́n fi ń ṣe fídíò nínú igbó adúpẹ́ pàṣírí wọn ti padà tú gbogbo àwọn ìjọba Amẹ́ríkà gbogbo náà ló lọ́wọ́ ní gbogbo nǹkan tá à ń fèsì àwọn ló ń finance wọn àwọn ló ń kó weapon fún ẹ rà àwọn ìbọn tó ń gbà lọ́wọ́ wọn bó náà ti rówó tó ń fẹ́ra ẹ mo yí tí wọ́n ń ta wọ́n AK kíní tó ń gbé kiri yẹn náà ẹ̀ka dá orúkọ ẹ ò mọye tí wọ́n ń tà ẹ ò mọye tó ń tà ẹ mọye tó ń ta ẹyọ kan ẹ mọye irú ẹ̀ tó ń bá lọ́wọ́ wọn kàyó ìmájì ibo náà ti rí owó tó ń fẹ́ ra gbogbo nǹkan wọ̀nyí ìlànà àfẹ́wúrí ìṣẹ́rí pàṣírí ti tú wọ́n ti padà fọhùn síta pé ìjọba àwọn aráàbí àwọn ló wà nídìí gbogbo nǹkan tá à ń dojúkọ wọn ò fẹ́ ká gbérí láti ìgbà tán ti kó bàbá ẹ wò wọ́n ní wọ́n stop slavery wọn ò tí ì yọ wọ́n bẹ́ẹ̀ o wọn ò yọ wọ́n bẹ́ẹ̀ o òun náà lẹ̀ ṣì ń wò wọn ò fẹ́ ká gbérí àwọn arábí wọn ò fẹ́ ká béèrè wọn ara wa dẹ̀ ni wọ́n dẹ̀ ti kúrò torí kì í ṣe ara wọn àwa ò wá látara wọn ara wa làwọn ti kúrò bó ṣe jẹ́ nìyẹn Ọlọ́run kó ràn wá lọ́wọ́ kí Ọlọ́run kó dẹ̀ fún wa ní etí ìgbọ́ àti àyà àgbà ṣe gbogbo ẹ̀yin tẹ́ jòkó tẹ́ ń wò wá pé kí lè à ń sọ kí là ń ṣe ó dijọ́ náà ṣùgbọ́n ojúlala kan fi ṣọ́rí o ẹ má máa wọ ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà o ẹ máa ṣọ́ ọ̀kadà gùn tó bá fẹ́ gun ọ̀kadà nígbà tí mo lọ sí Nàìjíríà ńgbà kan tí mo lọ sí Nàìjíríà tó dáa mo fẹ́ gun ọ̀kadà ní mo wè bẹ́ẹ̀ mo bèrè lọ́wọ́ ọlọ́kadà jọ ṣé ọmọ Yorùbá ni ẹ ẹni wọn tí bá ti rí pé kì í Yorùbá ó yá leave my front mo dúró sí ibi tí wọ́n ti ń gun ọ̀kadà mo stop mo fọ́ ọ̀kadà Fúlàní ni mo ló go àyè Fúlàní ní yes go until tí mo rí ọmọ Yorùbá mo dẹ̀ sọ fún mo ní wò torí pé ó jẹ́ ọmọ Yorùbá ni o mo ní sórí mo ṣe ń lé wọn dànù látẹ̀kàn I don't want to have anything with them at all mo hate wọn I've repeated it 100 times I don't like them so bó ṣe jẹ́ nìyẹn kọ́lọ́n kó ṣàánú fún wa àní sí ilẹ̀ tẹ́ o àdẹ̀ nírìn nígbà tí ebi ń pọ̀ náà àní kó sí wọn lọ́wọ́ o káwa náà ká dẹ̀ ṣọ́ ara wa ká ṣọ́ ara wa mo kí gbogbo wa lọ́kàn ọjọ́kan ẹ ṣeun gan àní rí jù báyìí lọ ẹ má gbàgbé pé ajá ń sáré ẹṣin ń sáré ìpọ̀nrípọ̀gbọ́ àyàlá ìyá ajá kò lè lérí ẹṣin lẹ́sẹ̀ don't forget to subscribe please help me subscribe to this channel thank you.